Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́. Etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o, mo kẹ́yìn àgbàlagbà. Lónìí mo fẹ́ ká ṣe apá kẹfà nípa àṣírí idán tí èmi ọmọ ọ̀dọ̀ àgbà ń bá lọ láti bí ọdún méjì sẹ́yìn. Ẹ máa bá mi ká lọ. Bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, subscribe sórí ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà. Eléyìí ló lè máa fún ọ láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò látàrí èmi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Mo fẹ́ ká sọ̀rọ̀ kéèyàn nàná àwọn idán kọ̀ọ̀kan fáyìn ènìyàn mi lénìí. Mo ti ṣe apá kìíní àṣírí idán yìí, apá kejì mo ti ṣe, apá kẹta mo ti ṣe, apá kẹrin mo ti ṣe, mo ti ṣe karùn-ún ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, bẹ̀rẹ̀ dà pé inú December tàbí January ọdún tó lọ, January bẹ̀rẹ̀ ọdún yìí lápé. Gbogbo ènìyàn lẹ́sìn ń kan sára sí mi lórí àwọn idán ọlọ́kọ̀ọ̀jọ̀kan tí mo ń yànnàná fẹ́yìn ọmọ aráyé. Idán kí ni wọ́n ń pè ní idán? Ẹ máa bá mi ká lọ o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bẹ nínú ayé yìí tó jẹ́ wípé àìmọ̀ ìyàtọ̀ nínú idán, àbámọ̀dá àti ògùn ló ń jẹ́ kó máa kó sọ́wọ́ tí ò yẹ kó kó sí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti fi idán lásán iná ti fi gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti bọ́ sọ́wọ́ wòlíì èké, babaláwo èké, àlùfáà èké, adáhunṣe èké tí wọ́n máa ń lo àlùpàídà, àbámọ̀dá tàbí idán fún àwọn oníbàárà wọn. Mo ń tú àṣírí idán yìí fún ọmọ aráyé. Eléyìí ò ní lè jẹ́ kí ó lè jẹ́ tuntun. Bí ẹ bá rí èèyàn kan, bóyá babaláwo tẹ́ ẹ lọ bá nílé tó gbé nǹkan yìí fún yín tí ẹ lò ó, tó ẹ rí ẹ ò rántí pé ọmọ ọ̀dọ̀ àgbà mọ̀ ti sọ̀rọ̀ nípa kinní yìí, kódà ẹ̀yin gó ti ṣe ṣáájú. Idán jẹ́ nǹkan eré ní ayé àtijọ́. Ó jẹ́ nǹkan tí a máa fi ń ṣe ìdárayá, ó sì jẹ́ nǹkan tó jẹ́ wípé máa fi ń ṣe yíya ẹ̀dá lẹ́nu. Pásì gbà pé àwọn òyìnbó àwọn náà ń pè tiwọn ní sáyẹ́ǹsì, àwa náà Yorùbá, sáyẹ́ǹsì Yorùbá òun náà ní títí àwa náà níbí. Olójú idán tí ò sí, ó lá àwọn bàbá tó jẹ́ wípé ní ayé àtijọ́ tó jẹ́ pé idán ni wọ́n gbá mú. Wọ́n pidán, wọ́n fidán gbayì káàkiri àgbáláyé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé wọ́n ti lo ọ̀pọ̀lọpọ̀ idán fẹ́lòmíràn. Ẹlòmíràn wá fún ní yóò lọ sọ́dọ̀ oníṣìnkan abogun lọ alógun jáun. Wọ́n á ní gbà kínní yìí, tó bá délé lọ lò ó, àpẹẹrẹ tó bá rí kó wá sọ fún mi lọ́jọ́ kejì. Ẹni yá lò ó, á bẹ̀rẹ̀ sí ní máa rírì kúrì lójú àlá. Yóò lọ bá ẹni tó bá ṣe nǹkan yìí pé n tẹ́ fún mi yìí, bí mo ṣe fi sábẹ́ pílò mi, mo rí tẹ́gùn ń lé mi kiri, mo rí tí wọ́n ń fi àdá lé mi kiri, mo rí tán fi ọ̀bẹ lé mi kiri. Ẹni tó lọ tó fún ní nǹkan yìí wá ní wo àwọn tó ń ṣe ọ́ gangan nìyẹn, àwọn tó wà lẹ́yìn ogun ayé rẹ nu, ọmọ wa gbò wá,
ọmọ owó màálù wá, ọmọ owó òrúkọ wá, ẹlòmíì ó ti talé, ó ti ta ọ̀nà, ó ti ta gbogbo nǹkan tó ní tí ó mọ̀ wípé ìdán lásánlásán náà gbélé ń lọ́wọ́. Ẹlòmíràn wà tó jẹ́ wípé kò mọ̀ wípé ohun tó gbélé ń lọ́wọ́ yìí pé idán ni. Ṣùgbọ́n àwọn ènìyàn tẹ́ ń dán gbogbo àwọn nǹkan wọ̀nyí wò, ẹ jẹ́ kí a lọ sí mẹ̀dọ̀. Ẹ já ṣe kí ni? Ẹ jẹ́ ká lọ sí mẹ̀dọ̀. Ẹ má jẹ́ kí àwọn ènìyàn máa pe nǹkan àwọn bàbá wa, ẹ má jẹ́ ká máa pè nírọ́. Ẹlòmíràn wà tó jẹ́ wípé wọ́n ti gbé ọṣẹ fún orí pé ọṣẹ yìí ó yá lọ máa wẹ̀, á kàn máa wẹ ọṣẹ, ó lè wẹṣẹ kọṣẹ sáná iṣẹ́ wù. Ẹlòmíràn lè gbé iṣẹ́ fún kó wẹ̀, ibi tí bá ti ń wẹ̀ kí ọ̀pọ̀lọ́ kó máa jáde lára rẹ̀. Ẹlòmíràn oríṣiríṣi nǹkan ni ó máa jáde lára rẹ̀. Ẹlòmíràn wọ́n fún ní ọṣẹ, yóò wẹ̀ kó tó kílẹ̀ tó mọ́, kò ní bárun lórí rẹ̀. Eléyìí ò wá jẹ́ kó máa nígbàgbọ́ nínú ẹni tó bá ṣe nǹkan pé ó bàbá yẹ ó kọ̀ǹfàmù, ó ṣe gbọ́sẹ̀ yẹ fún mi bí ṣe ń wẹ̀, kódà ẹni tí ìrírí mo rí rí. Eléyìí ò dáa. Ẹni tó sì gba nǹkan yìí kò mọ̀ pé dán lásán náà gbélé ń lọ́wọ́. Lónìí mo fẹ́ yọ̀ǹda àwọn idán kan fún ẹ̀yin ènìyàn mi lónìí. Idán tí mo fẹ́ yọ̀ǹda yìí kó ṣe pé mo fẹ́ yọ̀ǹda rẹ̀ láti lè jẹ́ kẹ́yìn náà wá, gbogbo àwọn tí mo ní wọ́n fi kinní yìí ṣàrúmọjẹ fọ́mọ aráyé, kó ṣe pé kẹ́yìn náà wá kẹ́wàá lẹ̀ ti rí nǹkan tẹ́yìn náà mo fi ṣàrúmọjẹ bá dán wò, Elédùmarè yóò padà lẹ́yìn yín. So idán àbámọ̀dá kan wà tí màá fún ẹ̀yin ọmọ aráyé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti fi idán yìí gba owó lọ́wọ́ ẹ̀ náà ti fi gbá. Wọ́n á fún yín ní ọṣẹ pé ẹ gbọ́ṣẹ yìí, tẹ́ bá ti délé ẹ fi wẹ̀, àlá tẹ́ ẹ bá lá ẹ wá sọ fún mi. Iṣẹ́ tí idán tí mo sì fẹ́ fi kalẹ̀ yìí, bẹ́ẹ̀ bá ṣe é, bí èèyàn bá wẹ ọṣẹ yẹn lálẹ́ kéèyàn tó sùn, wàláhì ẹ ò máa lálàá wípé àwọn èèyàn wọ́n ń rìn ní orí yín. Ẹ mọ̀ ṣe kí ni? Ẹ ò máa lálàá pé àwọn èèyàn wọ́n ń rìn ní orí yín. Bí ènìyàn bá wá lálàá yẹ á lọ bá babaláwo rẹ̀ pé òun lálàá báyìí, òun wà ní àwọn tí ń rìn lórí ẹ̀ gangan, àwọn gangan láṣìṣẹ́ lé lórí, ibẹ̀ òun ti bẹ̀rẹ̀ sí ní gbà. Gbogbo tó sì jẹ́ mọ́ dán, gbogbo dán kò ṣe nǹkan tó le. Tẹ́ bá fẹ́ ṣe idán tó jẹ́ wípé láti lè jẹ́ kí ẹ wẹ̀ ẹ sì lálàá wípé wọ́n rìn lórí yín, kò ṣe nǹkan tó le. Ẹ lọ bá mi lọ jẹ ewé imí esú, gbogbo alamọ ewé tó ń pè ní imí esú. Ẹ lọ bá mi lọ lẹ́nu ọ̀nà àbáwọ yàrá yín, ẹ kó papọ̀ mọ́ ọṣẹ dúdú. Kò jù báyẹn lọ. Tó bá ti di alẹ́ ìyẹn wẹ̀ sùn, tẹ́ ò bá lálàá pé wọ́n ń ṣeré lórí yín, wọ́n rìn lórí yín, ẹ sọ pé kò sí dán mọ́. Ó dájú lásán ẹ kàn ní lọ́wọ́ kí wọ́n má jájòjì sí yín, torí tẹ́nìkan bá padà fi ṣàrúmọjẹ fún yín ni o. Idán lẹ́ẹ̀kejì tó jẹ́ pé ẹ ò kí odó, ẹ kì bọnú ìyá odó, ọmọ odó yẹ kì bọ̀ yóò sì dúró. Ara àwọn sáyẹ́ǹsì ìbílẹ̀ àwọn bàbá wa náà ni, kó ṣe nǹkan tó le. Ẹ lọ bá mi lọ tu ewé imí esú yìí náà ni, ẹ tú ti gbòǹgbò bí ọ̀nà méjì àbọ̀nà mẹ́ta, ẹ fatari ìkan kún, ẹ má gbọ̀n yẹ̀pẹ̀ dí rẹ kúrò, ẹ fatari ìkan kún, ẹ jó. Ẹ bá mi wá odó èyíkéyìí, kó bá jẹ́ odó kékeré, kó bá jẹ́ ńlá, ẹ wá mú, ẹ wá dẹ ẹbù yìí, ẹ dà sínú, ẹ kọ́kọ́ bu omi sínú odó yìí, ẹ wá dẹ ẹbù lé lórí, ẹ wá farabalẹ̀ mọ́ kí oko, ẹ má kíbọ̀ gírì lẹ́ẹ̀kan náà o, ẹ farabalẹ̀ mọ́ kíbọ̀ kó fi dé lẹ́lẹ̀, ẹ sọ́ lẹ́lẹ̀, wàláhì Elédùmarè ń gbọ́, ọmọ odó náà á dúró nínú ìyá rẹ̀. Àwọn fídíò rẹ̀ náà lẹ́ ń wò yẹ, ọmọ odó ṣe kíni yóò dúró nínú ìyá rẹ̀. Àwọn nǹkan àṣírí àwọn bàbá wa náà nìyẹn. Idán pípa adìyẹ, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni wọ́n ti fèyí náà gbà. A lọ sọ́dọ̀ àwọn babaláwo pé àwọn oníṣègùn, pé àwọn àlùfáà, pé àwọn wòlíì míì, pé àwọn wòlíì tó jẹ́kẹ́ ni o, àtàwọn babaláwo tó jẹ́kẹ́ ni o. A ní pé ká bá ń ṣiṣẹ́, yóò ní ajẹ́ bá yín sọ sólẹ̀ kan kẹ́ lè mọ̀ kó ṣiṣẹ́, ẹ̀jẹ̀ ń gbádìyẹ lè rí i pé adìyẹ yẹ
ẹ̀hún iṣẹ́ ọṣẹ yìí yóò mú ẹ̀jẹ̀ rẹ̀. Tẹ́ bá ti wá rí i pé adìyẹ mọ̀ kú ló ti tọ́ ẹ ti wá fọ́ ẹni yóò ti dùn pé bàbá yìí kọ̀ǹfàmù tẹ́ mọ̀ pé dán lásán ni. Nǹkan tó sì rọrùn náà ni ẹ bá mi lọ jẹ ewé làálì pẹ̀lú ewé iná. Ẹ gbé ewé làálì papọ̀ mọ́ ewé iná papọ̀ mọ́ ọṣẹ dúdú. Ẹ kó ọṣẹ yìí sínú igbá kan. Ẹ̀yin ẹ kàn mú àyà adìyẹ èyíkéyìí adìyẹ gbé lórí ọṣẹ yìí. Láàárín ẹ̀ka ẹ̀fọ́ gbámú láàárín ìṣẹ́jú àáyá adìyẹ náà á gbọ̀n pàpà á kú dànù. Bẹ́ẹ̀ ni ara màjíìkì náà ni ara idán àwọn bàbá wa náà nìyẹn. Ó di mélòó? Ó di méjì. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn látún máa ń fi idán yìí yàn jẹ tí wọ́n ní tí yẹn bá rí lójú àlá síbẹ̀síbẹ̀. Ẹ sọ fún ẹni ẹ lọ ra iyọ̀ ẹ wá mú iyọ̀ yẹ ẹ wá bu díẹ̀ sínú aṣọ funfun ẹ fi sí abẹ́ ìrọ̀rí yín sùn lálẹ́ wàlẹ́ àlákàlà lẹ́ mọ́lá. Ẹlòmíràn ẹ wà lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe nǹkan ẹ wà fún yín ẹ gba kínní yẹn lọ fi rọrí nítorí bá rí lójú àlá ẹ wà máa lálàkàlà ẹ wà ní bàbá bí mo ṣe fi kínní yẹn rọrí àlá oríṣiríṣi ní ńlá egun lé mi wọ́n fàdá lé mi tó àlá burúkú lámọ́lá. Ibẹ̀ wọn ti wá bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ yín pé ó yá ọ̀rá ń báyìí o ṣe rí i pé idán lásán ni. Ó di mẹ́ta. Idán kan náà sì tún wà. Idán pọ̀ lóríṣiríṣi torí mo ti ṣe àwọn idán kọ̀ọ̀kan sínú àwọn part 1 part 2 part 3 part 4 part 5 tí mo ṣe sẹ́yìn. Idán tí yẹn fi ń sọ ọ̀pá di ejò kí ni tí ìyá ò bá mi wá. Ẹ bá mi lọ wá ẹgba àtọ̀rìn tó gùn níwọ̀nba. Ẹ lọ bá mi lọ wá ewé àlùpàídà tó jẹ́ pupa pẹ̀lú èso àlùpàídà tó jẹ́ pupa. Ewé àbámúdá òun náà níwọ̀nba. Ewé àbámúdá òun náà níwọ̀nba. Ẹ bá mi lọ wá koríko orí orí díẹ̀ níwọ̀nba. Koríko orí orí díẹ̀ níwọ̀nba tó jẹ́ wípé orí yìí kò tíì pẹ́. Ẹ bá mi gún àwọn ewé yìí papọ̀ mọ́ èso ẹ bá mi gún papọ̀ ṣàkàṣàkà dáadáa. Tí a ti bá mi gún papọ̀ dáadáa tán ẹ wá ẹsẹ̀ tó bá mi kó sínú odó. Tí a ti bá mi gún papọ̀ ẹ bá mi rọ ọ̀gàyè kan ẹ bá mi kíbẹnú ọ̀gàyè. Tí a ti wá kíbẹnú ọ̀gàyè tán ẹ bá mi mú orí ejò ọ̀ká ẹ bá mi fi ọ̀gàyè yẹ ẹ yóò ti kú bàtà bá ti kí nǹkan bọ̀ tẹ́tí fi gíkì bọ̀ yóò kú fúnra rẹ̀ ẹ gbé sínú ìsásùn ẹ bá mi fi orí ejò ọ̀ká tapa lóòjọ́ ẹ bá mi fi síwájú rẹ̀ ẹ wá bá mi jó. Tí a ti bá mi jó bá mi di kíní ní ìkóbẹ́rẹ́ sọ́nà 9 ẹ bá mi dì ní ìkóbẹ́rẹ́ dúdú àti funfun sọ́nà kéékèèké sọ́nà 9 ẹ wá bá mi dì mára ẹgbà yìí. Tí a ti bá mi dì mára ẹgbà yìí ẹ bá mi mú aṣọ pupa tẹ́ẹ́rẹ́ kan ẹ bá mi nà ẹ bá mi so mọ́ lára ẹ bá mi so mọ́ ara ọ̀pá yẹn lára. Tí a ti so mọ́ lára tán ẹ tó fẹ́ bá mi lọ sínú orí inú orí ẹ bá mi lọ bo ọ̀rẹ́ yìí mọ́ bẹ́ẹ̀ kò jù báyìí lọ ẹ lọ bò mọ́ ẹ̀ lágo 12 ọ̀sán tó bá di aago 12 òru ọjọ́ kẹta ẹ lọ bá mi yọ kò jù báyìí lọ. Ẹ mú ọ̀pá náà ẹ nà sílẹ̀ lẹ̀ nítẹ̀sán náà lé ẹ ní àlùpàídà paradà nítorí àbátálẹ́gẹmọ́ bá dá ó na òrìṣà òkè ń gbà àlùpàídà paradà kó wá bá mi sọ̀rọ̀ yìí kó bá mi sọ di ejò. Ẹ sọ lẹ́lẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ọ̀pá náà á dejò. Tẹ́ bá fẹ́ mú ìrù lẹ́yìn tí mú ejò náà ìrù tẹ́ bá ti ra fàlírù sókè àdì ọ̀pá kò jù báyẹn lọ idán lásán ni. Ẹ lè ríyàn àwọn èèyàn kan máa lò ó kíní kan idán lásán ni kò ṣe nǹkan tó le rárá. Idán lásán ni. Ẹ jẹ́ n fún yín ní ẹyọ kan sí ẹ jẹ́ n bùn yín ní kí n bọ̀ pé ẹ jẹ́ n bùn yín ní ẹyọ kan sí. Gbogbo alámọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tẹ́rì tí wọ́n fi igbá dáná mo ti sọ àwọn oríṣiríṣi náà sórí àwọn èyí tí mo sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ kàrà mú ẹ lọ bá mi tu ewé imí ẹ bá mi ṣe báyìí ẹ bá mi tu imí eṣú ewé imí eṣú yẹ tújù sí tìdí bá jẹ́ wa kò mọ́dé di atare kan ẹ bu díẹ̀ sínú ike funfun tàbágé ẹ gbé ẹ bomi sí ẹ fẹ̀yìn sí ẹ gbélé náà kò ní jóná wàláhì tàláhì kò ní jóná èmi ọmọ ọdún àgbà mo sọ bẹ́ẹ̀ kò lè jóná bẹ́ẹ̀ ni a sì ṣẹyin náà jiná tá bá ṣẹyin náà jiná tá bá jẹ ẹyọnú tún ló ṣiṣẹ́ fún ẹyọnú tán ni.
ìkan náà sì tún wà tí mo ti dán òun náà wò ní àárọ̀ yìí gan mo ti dán òun náà wò láàárọ̀ yìí gan ní ìrántí ya fídíò rẹ̀ mo sì ya fídíò àkọ́kọ́ yẹ ewé mi èṣù yẹ bá mi lùtù yìí dì náà ní ẹjọ́ bá kò mọ́ di atare kan ẹ wá igbá ẹ̀wọ̀n igi sọgbà ní òkè ṣe ké o ẹ wá bu ẹbù yìí sínú igbá yìí ẹ dé ẹ mọ̀ tó búlọ́ọ̀kù lé lórí wà lẹ́kùn sí búlọ́ọ̀kù tẹ̀lé dìde lórí ike yìí ò igbá yìí ò ní fọ́ èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o ewé á máa jẹ́ fún wa ẹgbàá máa jẹ́ fún wa o ẹ̀yin máa ń lọ láìkì tí wọ́n fẹ́ káwọn ẹ̀dẹ́yìn ò tún ṣiṣẹ́ túbọ̀ ṣiṣẹ́ fún yín dáadáa ẹ fẹ́ mi mo rìyàn lábẹ́ kọ̀mẹ́ǹtì ẹ ṣí àkíní yìí sáwọn ènìyàn káwọn èèyàn má lè bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n máa lo àwọn nǹkan wọ̀nyí láti fi gbowó lọ́wọ́ wọn tó bá rí bákan náà ná mo ń lọ mo tún padà bọ̀ o a kò mọ ọdún náà bá wa láyé a bá wa láàyè a bá wa nínú àlàáfíà àti fọkànbalẹ̀ nínú ayé o èmi ọmọ yín náà ni Dr. Ọmọ Ọ̀dọ̀ Àgbà tó bá rí bákan náà ná ire o.